Hello ẹ̀gbọ́n mi. Hello. Kí ló ṣẹlẹ̀? Ẹgbọ́n ta ló wà ń bẹ̀? Èmi. Ta lẹ́yìn? Èmi lèmi. Ṣẹ́yìn gangan lẹ́yìn? Wọ́n ní fẹ́ lómi ṣe mí. Diligent. Ọwọ́ tẹ́. Égbè. Èèyàn mélòó ló pé yín jù lọ́dún yìí? Ìwọ nìkan. Ṣé ẹ mọ reason? Ìmọ̀rísìn. Torí pé mo orin kọ ni. Ẹ mọ̀ pé ń kọ yàtì. Ọlọ́run. Ó yẹ fún mi jẹ. Òkúta ń bẹ̀ lọ́nà rọ̀rọ̀ mi gbẹ̀sẹ̀ lọ́kọ̀ọ̀kan. Mo wá ní àìdíà kan. Ẹ jẹ́ ká máa kọrin káwọn èèyàn máa sanwó. Ká dẹ̀ máa pínwó yẹn. Ẹ kò sí wàhálà. Ọjọ́ òní ká bẹ̀rẹ̀. Tó ti mọ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lénìí. Torí kíni. Èní ni birthday Honorable Máyọ̀wá Adéjọrin. Ẹ dẹ̀ mọ̀ pé former chairman Òbùkún local government ni wọ́n. Tí wọ́n wà lọ́ndà PDP tó tún jẹ́ ìyẹn Adémọ́lá Adélékè. Mo mọ̀. Mr and Mrs Abayomi Kẹ́hìndé Tàwọ́ṣẹ́dẹ́ ní kíkí wọn wípé happy birthday to you Honorable Máyọ̀wá Adéjọrin, long life and prosperity. Ìgbà ọdún 1 minute ni. May God bless your new age. Happy birthday once again. Kò ní bàjẹ́ fún yín sà. Àmín. Honorable Máyọ̀wá Adéjọrin ò lè fún wa less than 2.5. 2.5 million. Nà. Èmi á dẹ̀ fa 400 naira gan-an yọ fún yín. Àmì ìfẹ́. You have to fair because even life is not fair. Ọ̀pẹ̀lẹ̀. Ah? Elétè òpinà.